Masoyinbo àṣé atọ́kùn ètò Yorùbá Masoyinbo fún ara ẹ̀ gan-an òun kò gbọ́ Yorùbá dijúdijú ìtìjú ńlá pátápátá gbáà ńlẹ́lẹ́yìí sì jẹ́ fún gbogbo ọmọ kóòtù òjíire lágbàáyé. àbí kí ni ká ti pè é ẹni tí gbogbo àwọn èèyàn nígbàgbọ́ tí wọ́n sì ń wárí fún wípé ó mú ìdàgbàsókè tó lọ́rìn bá èdè Yorùbá lágbàáyé òun náà ò tiẹ̀ gbọ́ Yorùbá dijúdijú kankan rárá. wàyí ẹ dẹ́kun àti máa gbóríyìn fún atọ́kùn ètò Masoyinbo èyí àtàwọn ọ̀rọ̀ ọ̀bàjẹ́ míì ní tẹnu Funny Thinker jáde sí atọ́kùn ètò Masoyinbo. ẹ káàbọ̀ padà sórí ìkànnì Gist Entertainment TV. nínú fídíò yìí òun lẹ́ẹ̀tì rí ibi tí atọ́kùn ètò gbajúgbajà tí wọ́n ń pè ní Masoyinbo tóun náà ti kùnà láti dáhùn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bóun náà ti máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn lórí ètò ẹ̀. ọ̀dọ́mọ kékeré kan ń ló béèrè ọ̀rọ̀ kan léèbó tó ní kó sọ ní Yorùbá àmọ́ ní tó jọni lójú ni wípé atọ́kùn ètò Masoyinbo òun náà kùnà pátápátá porongodo láti mọ ohun tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kẹ̀sì máa wá wò ó ohun tí wọ́n béèrè lọ́wọ́ atọ́kùn ètò Masoyinbo ohun tí ò le rárá. ẹ wá máa gbọ́ Funny Thinker ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe yegede ojú tìyín àti yẹ̀yẹ́ atọ́kùn ètò Masoyinbo bí òun náà ṣe kùnà láti sọ Yorùbá kọ́ńbọ́ọ̀dù lásán tí wọ́n máa ń kó aṣọ sí kọ́ńbọ́ọ̀dù yìí tá a máa ń kó aṣọ sí òun ni wọ́n béèrè lọ́wọ́ atọ́kùn ètò Masoyinbo tóun náà kùnà láti sọ Yorùbá ẹ̀ nígbà tí Àjàdí tó jẹ́ ọmọ gbajúgbajà òṣèré tíátà ilé wa kan tórúkọ ọmọ náà ń jẹ́ Àjàdí tó sì jẹ́ ọmọ kékeré òun ló béèrè ìbéèrè lọ́wọ́ atọ́kùn ètò Masoyinbo wípé ẹ dákun ná ẹ sọ Yorùbá kọ́ńbọ́ọ̀dù fún mi èyí tí atọ́kùn náà sì kùnà pátápátá láti sọ Yorùbá ẹ̀. ńṣe ló wá dàbí wípé ẹni tá à ń wá ká sun níná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló wá fi pupara lọ́dọ̀ Funny Thinker ni. ṣé ẹ mọ̀ wípé Funny Thinker àti atọ́kùn ètò Masoyinbo àwọn méjèèjì wọ́n ń gbéná wojú ara wọn wọn ò nífẹ̀ẹ́ ara wọn àbí kí n pé Funny Thinker gan-an ni ò nífẹ̀ẹ́ atọ́kùn ètò Masoyinbo torí pé Funny Thinker ó ti ń fẹ́ kóun ó lọ sórí ètò Masoyinbo òun tipẹ́tipẹ́ ṣùgbọ́n tí atọ́kùn ètò Masoyinbo tó kọ̀ láti gbé Funny Thinker wá sórí ètò ẹ̀ kódà ó rán àwọn èèyàn wípé kí wọ́n bóun bá Masoyinbo sọ̀rọ̀ wípé àní dandan sẹ́ẹ̀ òun fẹ́ lọ sórí ètò Masoyinbo ó ṣe fọ́nrán lóríṣiríṣi ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà atọ́kùn ètò Masoyinbo ó kọ̀ jálẹ̀ kò gbé Funny Thinker wá sórí ètò ẹ̀ òun ló mọ̀ nítorí ṣùgbọ́n látìgbà náà òun ni Funny Thinker ò ti fẹ́ rí mi atọ́kùn ètò Masoyinbo látàn torí wípé ó kọ̀ jálẹ̀ láti gbé òun wá sórí ètò ẹ̀ látìgbà náà bíi kí Funny Thinker kó máa sọ̀rọ̀ yẹ̀yẹ́ ọ̀rọ̀ bàjẹ́ atọ́kùn ètò Masoyinbo ni tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹ rí wípé Funny Thinker ó lọ sórí ètò Kúnlé Àfọ́ọ̀dù kan tí wọ́n ń pè ní Ilé Ìmọ̀ ó sọ̀rọ̀ náà níbẹ̀ wípé ètò Yorùbá kan ṣoṣo tó dáa ju ti Masoyinbo òun ni èyí tó ń wà lọ́wọ́lọ́wọ́ yìí. ṣé ẹ wá rí fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ìmí ìtún rèé nínú àwọn fọ́nrán tí Funny Thinker tí máa ń ṣe tí máa ń gbójú agan sí atọ́kùn ètò Masoyinbo ìmú wá fún yín o tẹ́sì gbádùn ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni. nínú fọ́nrán yìí òun ni Funny Thinker ló ti ń ṣe yẹ̀yẹ́ Masoyinbo tó sì ti ń ṣàpèjúwe ọ̀gbẹ́ni náà gẹ́gẹ́ bí eléyìí tí ò kájú òṣùwọ̀n tó sì jẹ́ ìtìjú ńlá pátápátá fún gbogbo ọmọ kóòtù òjíire nílẹ̀ Yorùbá. ẹ wo ẹ gbádùn ẹ̀ dáadáa bí èbó ti ń gbádùn sìgá ni ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ ló wá rí àbí bẹ́ẹ̀ kọ́. ó sì dá mi lójú pé ó ṣeé ṣe kó jẹ́ wípé atọ́kùn ètò Masoyinbo ń gbìyànjú láti múnú Àjàdí dùn lásán ni. ẹ wá jẹ́ kí n mú fídíò yẹn wá fún yín kẹ́ ẹ gbádùn ẹ̀ dáadáa àmọ́ ẹ má gbàgbé láti bá ń kílíkì lórí subscribe button àti kẹ́ ẹ like ẹ̀ kẹ́ ẹ bá ń share ẹ̀ dáadáa. tó bá wá jẹ́ ẹ̀yin gan-an ni atọ́kùn ètò Masoyinbo tí Funny Thinker tó wá ṣe irú fọ́nrán yìí fún yín kí lẹ̀ ṣe o. mo ní kí lẹ̀ ṣe ó yá ẹ máa drop ẹ máa fi sí inú comment section tó wà lábẹ́ fídíò yìí èròǹgbà yín bó ti rí lọ́kàn yín gan ẹ jẹ́ ká jọ pàdé lábẹ́ comment section fídíò yìí ó yá ẹ jẹ́ kí n mú fídíò ọ̀hún wá fún yín kẹ́ ẹ gbádùn ẹ̀ dáadáa ó yá o. ẹ kú àfẹ̀mọ́jú o ẹ̀yin alára wa
mo ń rìn kí lórí ìkànnì abẹ́yẹfò mo ṣàbápàdé fọ́nrán kan ẹ jẹ́ àkọ́jọ wò náà. ìbéèrè nìyẹn òǹkà tó wà lórí ìbéèrè nìyẹn ó dáa mo ti gbọ́. kí ló ń pe wardrobe lédè Yorùbá? wardrobe. olóòtú ṣé kí parẹ́. ní sùúrù ṣé kí parẹ́. ní sùúrù olóògùn onísùúrù. ẹ lè báyọ̀ sọ̀rọ̀ lé o. mo báyọ̀ wá. ẹ ṣáàbà yín wá. àjọ wá ni. ẹ tó bá yín wá sóyìnbó látàrí. sẹ́yìn lè máa ṣèyàn tí mo bá wá ni. ẹ̀jọ̀ wá. ẹ dáhùn ìbéèrè. kí ni wardrobe ní Yorùbá? bí èkó ní bá jẹ́ mo yọ wardrobe yẹn. tó ẹ̀yin alára wa nílé oko lódò lẹ́yìn òdì bọ́ bá ṣe bí ìṣe tèmi àpò erin ńlá borí popo àrọ̀ nígbàrá jìgídẹ́rù ọlọ́tẹ̀nu. èyí tí mọdé yìí ń bi olùkọ́ èdè Yorùbá tọ́rọ̀ wá dórí akáyún tákàdé egun. ọmọ sí o tọ́ abèrè ọ̀nà ní ìsìnà o. èyí tí mọdé yìí ń béèrè lọ́wọ́ olùkọ́ èdè Yorùbá tọ́rọ̀ wá dórí akáyún tákàdé egun. àpótí aṣọ ní í jẹ́ o. nínú àkọọ́lẹ̀ ìwé ìtàn kì í tí ì sí orúkọ míì fún bẹ́ẹ̀ tẹ́ lódù bẹ́ẹ̀ fà lóyìn yálà ó ń gi ni o ó ń rin ni o níní ńlá ni o kékeré ni o bàǹgbẹ ni o àpótí aṣọ bá ti jẹ́ wípé wọ́n ń kaṣọ ọ́nú ẹ̀ ní àpótí aṣọ ni. èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń lọ tẹ́ ẹ wá ń bọ̀ tẹ́ ẹ wá ń pẹ́pẹ́ tẹ́ ẹ ń gbójú ilé gbọ̀nà ẹ̀bùrú ẹ bá ti sọ fún ọmọdé yìí pé ẹ mọ̀ ẹ bá ti sọ pé ẹ mọ̀ nígbàkúùgbà lọ́jọ́kọ́jọ́ níbikíbi lórí ilẹ̀ ayé tó bá ti jẹ́ nínú èdè Yorùbá ló ti béèrè ń tó béèrè ń bẹ́ẹ̀ tẹ́ lójú tẹ́ ẹ fà lóyin àpótí aṣọ ní í jẹ́ ó náà ni ó sì mọ̀ ẹ jẹ́ káláyé ìráyé o bẹ́ẹ̀ bá wá mọ̀ ẹ̀ bá ti wí gbogbo èyí tẹ́ ẹsẹ̀ ń ṣe ẹ bí à ń ṣàtúnwí asán obìnrin léèrè ni bẹ́ẹ̀ bá béèrè ọ̀rọ̀ lọ́fẹ́ di ẹ̀gbọ́n abèrè ọ̀nà yìí sì sí náà. olùkọ́ èdè Yorùbá ọ̀gbẹ́ Yorùbá o. ṣùgbọ́n ohun tí mo rí lórí ọ̀rọ̀ àwa Yorùbá ni pé a kì í fẹ́ kí èèyàn ọmọ fọn fèrè rẹ̀ fúnra rẹ̀ a máa ń retí pé kí ọmọ ẹlòmíì ọ̀fọn fún ni ṣùgbọ́n bọ́mọ ẹlòmíì ọ̀bá wa fọn kọ́ a jẹ́ pé ọ̀rọ̀ dọ̀rọ̀ aláǹgbá tó jábọ́ lórí ìrókò ni tó wo wájú tọ́wọ́ ẹ̀yìn tí ń retí ìlú nílọ́gọ̀ ẹnu nígbà tí òsì rẹ̀ nìkan ọba pé bẹ́ẹ̀ bá yìn mí ọmọ ara ayé mo yinra mi. ẹ̀gbọ́n wọn ní ẹlẹ́tanú pẹ̀lọ́dàlẹ̀ tòun ta bá tẹni jẹ́ ọ̀rọ̀ wọn yìí gbé kan síra wọn ṣé ní tí ó ṣẹlẹ̀ láàrin atọ́kùn ètò Masoyinbo àtàjàdí yìí ti wá túmọ̀ sí wípé olùkọ́ èdè Yorùbá atọ́kùn ètò Masoyinbo kò gbọ́ Yorùbá ẹ má gbàgbé ẹjẹ́ àjọ pàdé ní comment section fídíò yìí ó dìgbà ẹ̀ṣà ọ̀gbìn ará ògbójò ńlẹ̀mí jẹ́ o Gist Entertainment yín náà ni ire o ìmàrètí yín.